lóde ìwé àṣepé. balógun olúgbòǹga náà ló tó bẹ́ẹ̀. Àwọn ni spiritual mother of the day. bẹ́ẹ̀ ni sà. Àwọn ni spiritual mother of the day. ọ̀rọ̀ olúgbò bẹ́ẹ̀ máa sọ lọ́lẹ́ kan. Ìgbọ́ ìró sani. àtúntàyọ̀ ṣé ibi bẹ́ẹ̀ fẹ́ kà wọlé nìyẹn. adé máa gbowó treasurer. Ìró 100 euro. 100 euro. Àtọ́wọ́ fi ìró pé dọ́là. Gbẹ̀túráyọ̀ Olúgbénga òní ní ọjọ́ ìbí ẹ̀ ẹ̀jẹ̀ lápọ̀rin tó wájú sí ìlú. Happy birthday to you. Gbẹ̀túráyọ̀ happy birthday to you. Gbẹ̀túráyọ̀ wa happy birthday, happy birthday, happy birthday to you. Please, our musician, please take notice of that. When we get to the main aspect of the next program, I'd like you to sing for the celebrant. Thank you. Yes. Ṣé tó wò wá ní? Ó wò wá. Olùkọ́tọ́ yẹn wò wá. How many pounds like how many euro ló ti sẹ́ndì náà? Mínísítà náà ló lọ lọ́wọ́ tọ́jú àwọn ọ̀rẹ́ wa child friend ní balógun náà ní àwọn tá a bá mọ̀ dáadáa wọ́n jọ sẹ́pàpọ̀ ní TSG ní ìlú Ìbàdàn nígbà rẹ̀ ẹjọ́ lọ sí sùn papọ̀ náà ní Ọ̀ṣun state òun náà ó wà ní ẹgbẹ́ eminent club of Ghana òun náà lọ sí ẹgbẹ́ 20,000 sí àkáǹtì ìlú náà ládìpọ̀ Moses Àtìwádé ní orúkọ ìlú náà a sì ní mẹ́rin ọ̀dọ́ eminent club of Ghana ìlú náà donate 50,000. Olùgbénga mà léèyàn o, ó léèyàn dáadáa. Olùgbénga mà léèyàn o, léèyàn dáadáa. Ẹ̀sà, Eminent Club, kí la ní wọlé sí ẹgbẹ́ yìí? Báwo la ṣe lè wọlé? 1 million naira. Èló ló ń gbà lóṣù. Èló ló ń gbà tí wàá wọ́n. Ìmọ̀lẹ̀ Sọlá. Èló ló ń gbà. Honourable Super for Environment, Ìbàdàn South East Local Government, Honourable Adébáyọ̀ tí gbogbo èèyàn máa ń pè ní custom ẹgbẹ́ tí wọ́n gbé ọyẹ ìṣìkíá. Custom ti ló wílẹ̀. Ẹ̀mí náà ti tí wọ́n sàkókò. Ìyá sórí fídíò wọ́n sì gbá Èyí aláwọ̀dé. Èyí aláwọ̀dé. Wọ́n sì máa fún wa ní owó ọkọ̀ ya. Èyí aláwọ̀dé kì í ṣe tí í ṣe. Èyí aláwọ̀dé ni. Èyí aláwọ̀dé ni. Alright, Honourable Super for Environment Ìbàdàn South East Local Government Mapo. Ọmọ ṣe ìgbà The person of Honourable Adébáyọ̀ Adéwálé tí gbogbo ayé ń pè ní custom ní Mapo. Wọ́n fún Balógun Olúwagbémiga ní foundation tí Balógun Olúwagbémiga foundation ní 50,000 naira. Ọmọ ṣe ìgbà gbẹdẹ ni. Ọmọ aláwọ̀dé ni. Ọmọ ṣe ìgbà gbẹdẹ ọmọ aláwọ̀dé. Yes, thank you. Please, if you have the token, you can just send to the account number that is being called earlier. Thank you. Thank you. We want to continue with this program. Ẹ̀ka ìlà gàrà. But when we want to take spiritual mother of the day, ó tẹ̀ lọ pé wọ́n ní nǹkan kan láti bá wa sọ. Ìyá aláṣẹ bí ọ̀dọ́ ló ṣàdúrà fún wa. Please pass the microphone to Mama Aláṣepé. Let us hear from her. Thank you. Àdúrà àwọn ọ̀dọ́ ti ju donation lọ́wọ́ ti ń gbàdúrà kan tó dé. Àmọ́ sọ́dọ̀ ibi tí Jésù ti nílò owó kò gbàdúrà mẹ́ o. Ó ní ọ̀nà owó lẹ́nu ẹja ni o. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Ẹ jẹ́ náà máa ń di ohun tí gbọ́dọ̀ di ohun ọkùnrin. Iṣẹ́ ìrìnsẹ́ náà ló ń gbọ́. Àkọ́kọ́ náà àdúpẹ́ lọ́wọ́ náà wọn àgbáyé. Fún oore ọ̀fẹ́ tó fún wa láti wò ní bíbá ẹ̀. Torí pé kì í ṣe nípa agbára wa tàbí ipa wọn kọ́. Èyí tó tún dàbí rẹ̀, a dúpẹ́ fún bàbá wa, ẹ̀gbọ́n wa, ọmọ ìyá wa, àbúrò wa náà bákan náà, Olúgbénga Balógun fún oore ọ̀fẹ́ láti kìrètì irú opportunity báyìí. Àti gbogbo àwọn tó ń jọ fọwọ́sowọ́pọ̀. And also, ṣé Prophet Evangelist gbogbo ẹ̀, coordinator of this program, Olúborí ọmọ ìlú. Àti gbogbo àwọn táwọn wà níbẹ̀ lórúkọ Jésù wíwá rẹ̀ sí bílẹ̀ nípò ní ìjáfẹ́ àfọ́. Gbogbo àgbà nípè níjà lórúkọ Jésù ọlọ́run adásọ́rọ̀ ayé wa.
kò sẹ́ni tí ò ní ìmọ̀ tó ń là kọjá o bẹ́ẹ̀ ni ó kò yẹ kó síra wọn ni wọ́n á gbà ládàá torí pé o ti ẹ̀ wá gbogbo nǹkan tó bá wù tó ń là kọjá tó lè gbé ènìyàn sọ nínú ọlọ́run tó gbé program yìí kalẹ̀ lọ́jọ́ tèmi á dá sí lọ́gbọ̀rọ̀ ọlọ́run ẹ̀ẹ̀kan náà àlọ́kọ́ yẹn tó tún dàbí rẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó lò gbogbo ibi tí wọ́n ní ọkọ̀ ti mú owó jáde tó fi dá sí ọlọ́run máa fi ìlọ́po síbẹ̀ ẹ̀yin tí a ti wà lókè lórúkọ Jésù ẹ̀ẹ́nì já wálẹ̀ ẹ̀yin tí a ti ń lànà kàtì lọ síbi gíga náà ọlọ́run á gbórí yín sókè ó kàn tó fẹ́ wá rọ̀ wá ní pé ẹjọ́ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànwọ́ fún má gbàgbé pé òun náà ní ẹnì kejì rẹ kò sún tó o ṣe táàrí kọ sílẹ̀ fún àṣegbé òsì àṣepamọ́ wà ó gbà á ládọ́gbọ́n tá a ṣe nílé ni wọ́n á kórè rẹ̀ èyí tí màá wá fi káfẹ́ rẹ̀ ní wípé ẹ̀jẹ̀ máa rántí o kò sí bá a ṣe pẹ́ láyé tó aráàpẹ́ náà jù bẹ́ẹ̀ lọ mo wá gbà á ládùúrà ẹnikẹ́ni ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ gbogbo wa làá dàgbà tá a darúgbó ó gbọ́ wá àárín ṣàkàlẹ̀ torí olórí jẹ ẹni tí ọmọ bàtọ́ ń lọ àkókò ní kọ́rẹ́ iṣẹ́ rẹ o kékeré tó wá kùtọ́ ọdún yìí ó parí ẹ̀mí ẹnikẹ́ni ò ní bá a lọ bó ti wù kéwú pọ̀ tó nu ọdún yìí lórúkọ Jésù ewu òní wọ́n kò ní wù ìdílé rẹ àánú tó wà ní ìpéjọpọ̀ ìwọ́yà ó fi fara hàn torí kò tiẹ̀ wá wọ́yà kó wọ́n máa gbogbo lọ tó tó ń lọ àkọ́jọ́ tó lè bá ẹ̀kọ́ ọlọ́run ní àwọn wọlé lọ́wọ́ kó wá gbára gbá ọ̀yẹ́ lẹ́yìn prógrámù yìí wà á dúpẹ́ ní ọkọ̀ tó ti gbé prógrámù yìí kalẹ̀ Olúgbénga Balógun wọ́n kọ́ máa tẹ̀síwájú àdúgbò àwọn tó sọ pọ́tù lọ́jọ́ òkèlè ẹ̀ máa ń lọ ìṣẹ̀lẹ̀ ọgbà àbàdàtà ẹ̀kọ́ yẹn tó súre fún yín ẹ̀tọ́ yín lórúkọ ẹjọ́ tó lọ́wọ́ àgbà fún yín ẹ̀ bá rí ọjọ́ ìbànújẹ́ tó ti dá kalẹ̀ fẹ́nikẹ́ni lórí pé ẹ̀ ṣe prógrámù ó yà wọ́n ń pa ọjọ́ ìbí ó yà àánú kalẹ̀ prógrámù kó jẹ́ àjẹmọ́ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ bá pàtó fún ìyá aláṣẹ pé ẹ pàtẹ́wọ́ dáadáa fún màmá gospel cns aláṣepé wàá sọ tó fẹ́ sọ ọ̀gá wa. olùborí àbẹ̀bí àwọn ti gbọ́rọ̀ yìí ti pẹ́ wọ́n ní kò sẹ́ni tó fẹ́ kú wọ ìjọ yẹn tí òkè bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ 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 wọ̀ òótọ́ ni. wọ́n ní kò sí ìpè yín gbé àwọn èèyàn dìde ní. bẹ́ẹ̀ ni. wọ́n tẹ̀ yín dáná kan ìpè yín gbé ní. àṣẹ ti jáde ìyìn dúró lẹ́nu yìí. àgbèmí ò sórí ẹṣin. ẹ tí wàá sọ débi support fún Balógun Olúgbénga foundation. ẹ bá fún ẹ lákàtà bá wọ́n ní àtẹ̀wọ́n tó fún wa 200 àtẹ̀wọ́n tó sẹ̀dọ̀ 100 euro àtẹ̀wọ́n tó ní 500,000. kí ni ti yín wà? lórúkọ yẹn aláṣepé àti ẹ̀bá aláṣepé àti ìjọ ọlọ́run láti 100 sílẹ̀. ọ̀rẹ́ ẹ̀sán báàmì ẹ̀sán ṣe ń báyìí. wọ́n ti sọ àti gbọ́ tó bá fi ṣe sílẹ̀ yóò di 150 o. lórúkọ yẹn aláṣepé àti ẹ̀bá aláṣepé àti ọgbọ́n ìjọ aláṣepé àti 100,000 sílẹ̀. ẹ bá pàtẹ́wọ́ fún mọ́bí wa ìyá aláṣepé. pàtẹ́wọ́ dáadáa pàtẹ́wọ́ dáadáa. ọ̀rẹ́ kẹ́kí. mi láwọn ìyá ọ̀dẹ. All right, thank you for the yes, after all the donations you want to make. àti ẹ̀ máa ṣe lálàbí bọ̀ táwọn èèyàn bá ṣe ń gbé. ẹ bá kíkọ àkáǹtì yẹn Olúwa yóò ràn wá lọ́wọ́ o. àtẹ̀síwájú nítorí ìjọba àkókò àlọ́ ọjọ́ so lókun rárá. Yes, let us observe a little interlude. Yes, a little interlude. And that's going to be. It's an input from the artist, then we continue the donation. Dádì mi ló dé yẹn ní láti bí wọ́n mi, Aláàjì Yẹ̀kí nìyẹn, olówó orí màmí táwà tálí tó Yẹ̀kí, ìyá àdínní gbogbo àgbáyé tẹ́yìn pè ní ti USA. Aláàjì sà, èmi ni wọ́n ní kí lọ́jọ́ bẹ́ẹ̀ dé yín olúborí ẹ̀mẹ́ mi àwọn àríra kò ní náà lábá padà pàdé. Mo sọ fún wọn ní pé mo ṣe fídíò fún wọn. Ẹgbẹ́ ọmọ ní tí mo ń lọ. Ẹgbẹ́ mi pàtẹ́wọ́ fún Aláàjì ibi tó dẹ̀ bára iná ọ̀la máa lọ síréètì. Ẹgbẹ́ mi fún wọn bẹ́tí lọ́tà. Ibi donation lẹ́gbẹ́ wa. Chief ìgbà gbogbo fẹ́ṣẹ̀ fẹ́ bẹ̀ bàjọ́ lè dé èyí. Ṣé ti dé gbogbo àgbáyé? Àfá àtòjá Aláàjì Abdulkareem ọmọ yìí ẹlẹ fún dábì Aláàjì Yẹ̀kí ẹlẹ fún ọlápá nọ́mbà ẹlẹ fún ọmọ yìí. Àbí àti òní ní sàbí. Èkó láyé náà o. Aláàjì yẹn máa bẹ̀rẹ̀ ẹ̀ tẹ̀lé sà. Àwọn
bíà. Bọ̀bọ̀ tí wọ́n lu ọṣẹ tí wọ́n gba ilé lọ́wọ́ àwọn ọ̀nà sí ọlọ́run. Ó ní o, mọ́tò ló kù. Ìyá aláṣẹ pé bọ̀bọ̀ ìlú wọn lu ọṣẹ o tó gba méjèèjì lọ́wọ́ bàbá àrùkọ́ rẹ̀. Ó balẹ̀ àtìlé. Ó balẹ̀ ó tún balẹ̀ láàrin oṣù kan wọ́n gba méjèèjì o àbí àrò. Ìyá aláṣẹ pé tẹ́ bá wà. Mọ́mí, ẹ̀mí sọ fún mi pé oore olúborí wà lọ́wọ́ ní ẹ̀sìn tí ì fún. Wọ́n lè bọ́ sí i. Nǹkan tí ayọ̀ ń pè wá. Ọ̀rọ̀ mọ̀ kó lè parọ́. Ètò ń pè wá bí ilẹ̀, bí Òbí ọ̀dà ilé, ọ̀dà. bí mọ́tò. Mo sì rí pé Ọlọ́run sì ṣe é. Bẹ́ẹ̀ni. Mọ́mí, oore tí yóò pè wá fún. Ìgbà tí àìkọ́ rẹ̀ ṣe ti àbíà. Gbogbo wa la polongo rẹ̀ káàkiri àgbáyé òótọ́ ni. Aláṣepẹ́ sì ṣe eléyìí pé fún olúborí ọmọ ẹ̀mí. Aláṣepẹ́ sì ṣe pé. Kò sí wàhálà ìyá tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ tí Wọ́n try. Dábì tí wàá bẹ̀. Ó yẹ máa Màá gbé báyìí fún dábì ni o. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ẹ ríran jù ẹ pàtẹ́wọ́ fún aláàjì yẹn kí ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́. Dábì Adéjọ́ máa ń 100,000. Adéjọ́ máa ń dín èlò. Mo kí gbogbo ilé o. Èdè àwọn ẹ̀ka ilé olóko. Àti ẹ̀sìn kúkú iwájú. Sábà bẹ́ẹ̀ alábá gbogbo. Ní orúkọ mi àti ẹbí nígbà bẹ́ẹ̀ fún ní nígbà bẹ́ẹ̀ ànáṣì bí wọ́n bá ti ṣe nǹkan tó jọjú àsìkò ẹni. Ẹ ṣe gan. Ìbáyọ̀ Sọlá tí wọ́n bá ń sọ àwọn èèyàn tí wọ́n dá nílé tí wọ́n dá níta tí wọ́n tó dá nínú ara wọn ni aláàjì yẹn kí n wà. Ó ti yé mi. Tí wọ́n bá fi lè sọ táwọn ò ní sọ kò ṣe é ẹ pàtẹ́wọ́ dáadáa fọ́lọ́. Ẹ̀jọ̀ ẹ bí àwọn obìnrin wa. Balógun nílé balógun lóde o. Ọba sọ̀rọ̀ máyẹ̀ ọba. Ẹ má bá wọn mú àwọn mọ́mí yẹn bọ̀ wájú o ara àwọn gẹ̀ẹ́sì wa nìyẹn o. Ẹ má dá wọn dúró sẹ́yìn o àti láàyè. Ọba sọ̀rọ̀ máyẹ̀. Let's have some musical interlude. Ló fẹ́ ṣàwọ́dù fẹ́ ṣàwọ́dù. Okay, award. Fẹ́ ṣàwọ́dù fẹ́ ṣàwọ́dù. Let's do the award. Ó yẹ kí wọ́n bí yẹn wá. We have two awards played from Germany. We have one from Nigeria. Yes. Àtẹ́wọ́dà. Àwọn èèyàn mọ rírì ìbálòpọ̀ gbogbo àti foundation wọn. Àwọn mi ẹ̀ka bọ̀bà. Ẹ̀ka bọ̀bà. Àlejò wa ni wọ́n. Àlejò pàtàkì ni wọ́n. Wọ́n ti dé. Àwọn àti dáàbì. Ẹ fi wọ́n sọ́wọ́ wájú ń bẹ̀ yẹ. Ẹ̀wọ̀n tá a ṣe ẹ lọ sókè yẹn torí mi bẹ́ẹ̀ dá sábà dúró láàbọ̀. Bẹ́ẹ̀ni òkè yẹn náà fún wa ti gbé. Ẹ jẹ́ ká lọ sókè. Àlẹ́ bá wọn microphone fún wọn kan fi dá. Ẹ ṣe. Tóbi special lẹ́wọ̀. Bí bàbá aláṣẹ bẹ̀rẹ̀. Ṣọ́wọ́ ẹ̀ ló wọ́n wà. Ìwé bí ọ̀dọ́ wọn lè lóko. Wọ́n fún wa lóko. Mẹ́rin sọ̀rọ̀ wọn. Màámi, àdó àtẹ ìdájẹ́ ta yẹn, wọ́n ti gbé mọ́tò yẹn wá lánàá o. Ó ti dé o, ó ti dé o, kò tí ì ní nọ́mbà o. Bọ̀mí tí ìta nọ́mbà Kò sí. tí ì nọ́mbà o. Bí ìṣe o. Kò tí ì ní nọ́mbà. Wọ́n ti gbé wá lánàá. Olúwa ń ta yẹn. Olúwa ṣe o. Àdúrà yìí ti gbà wọ́n ti gbé sí ẹ̀ka ẹ̀ wá lánàá. Olúwa ń ta yẹn. Ẹ pàtẹ́wọ́ fún Jésù náà ìrọ̀lá aláṣẹ pé à ṣé ní ẹ̀ kó o. Please do the presentation of the award. Thank you. The award comes from Global Achiever Award, Ghana. This year, 2024, for Ààrẹ Balógun Victor Olúwagbémiga. Victor Lẹ́jẹ́. Please do the presentation. Ààrẹ please rise. Ààrẹ Jẹ́gídé. Ẹ̀dìdé yeah. Èmi mo bá yín lórúkọ ẹ̀yin lẹ́jù mí lọ. This award presented today on behalf of Global Achiever Award from Ghana. From Ghana. Wọ́n ti fún ẹ lóòótọ́. Méjì yòókù dà. Ààrẹ Olúgbénga ẹ̀ ní kú sọ̀nà bí èéfín o. The other two awards come from Blind Ball Masters from Germany. Blind Football Master from Germany. Blind football master from Germany and two award. Thank you. Yes, two merit award. Thank you. Wow. Ààrẹ award ló kọ́nu yìí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ò ní wọ́n bẹ̀ láyé. Nǹkan tó dàbí. Ẹ pàtẹ́wọ́ dáadáa fún wọn. Ẹ pàtẹ́wọ́ dáadáa fún wọn. Thank you. Yes, I'm also going to look for the next 5 minutes. I'm also going to look for the next 5 minutes.
Ó yá tàbí ṣé ìsàn yẹn ọ̀yọ́ ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ gba Tobi special láyé dúró ní another one. Ó lọ ìlú ẹ̀ lókè. Bẹ́ẹ̀ni. We recognize the presence of Elder and Chief Mrs. Ọ̀dẹ́yẹmí. Ẹ bá wa dúró sáwọn èèyàn dájú àti mọ́mí. Elder and Chief Mrs. Ọ̀dẹ́yẹmí Benamis. Ẹ bá wa dúró sáwọn èèyàn wa ní ẹyẹ yẹn lọ pàtẹ́wọ́ fún wọn. Torí tí wọ́n ti wá Tobi special. Ẹyẹ yẹn sọ ní Ọ̀yọ́. Ẹ bá wa pé fún Tobi special ẹ jọ. Tobi special. Pẹ̀lẹ́. Mr. Agbára Olúgbéga, bàbá aláṣẹ pé Aláàjì Yankí, Gbàgbá Balógun, Tobi special ẹ máa ń wò lórí social media Amẹ́ríkà ní gbogbo ìgbà tàbí ọmọ tani kan gbé sọnù àmọ́ tó bá padà lóko. Wọ́n ti bọ̀ sọ́dọ̀ ẹ̀rù ní ìṣòro. Ṣé ibi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n fi wá lọ bẹ́ẹ̀ mi o? Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ìyá láti pé náà spiritual mother, wọ́n wà ní wọ́n bá fa ayé àti ilé yọ̀lọ̀ nígbà rẹ̀ yọ̀lọ̀ mùsùlùmí dáadáa rẹ̀ wọ́n pọ̀ yọ̀lọ̀ wọ́n tú. Ẹ já lọ. Hallelujah. Sọ́kọ́ kíkan lẹ́gbẹ̀ẹ́ òtí eré àádọ́gbà lọ́dún olùfọ̀. Kí ni Málábá Mùsùlùmí kò wọ́n ṣe? Ọ̀lẹ́sà. Òun ní Sọ́dá sí ìyàwó dúró ìbá ti ká sọ̀rọ̀. Sọ́dá sí ìyàwó dúró ìbá ti ká sọ̀rọ̀. Sọ́dá sí ìyàwó dúró ìbá ti ká sọ̀rọ̀.